sí wọlé lọ bí àwàdà bí eré. Kéékèèké sí wọlé lọ bí àwàdà bí eré. Ó wọlé náà ó wọlé náà ó wọlé náà ó wọlé náà. Àwa ni aláfẹ́ aláfẹ́ wa àwa ni aláfẹ́ o. Ó ṣe wá lóore pàtàkì. UK fèrè lọ bisna. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ èyí ní Thursday 10th of July 2025 a wà ní Federal High Court Ìkòyí Lagos ní ẹjọ́ tí comparator J tó pe àwọn brothers wa méje. Tí mo bá ní comparator J ó ti yé àwọn èèyàn judge pé wọ́n recuse ara wọn kúrò nínú ẹjọ́ yẹn nígbà àwọn yọ ọwọ́ àwọn kúrò ní ẹjọ́ yẹn kàn gbé lọ sí ọ̀dọ̀ judge mi. So ibi tí ẹjọ́ yẹn tó dé dúró nìyẹn. No, alhamdulilayi wa salatu wa salam ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallam. A dúpẹ́ fún Ọlọ́run Ọba lẹ́nìí tí wọ́n bá sọ pé ìdùnnú àwa nínú wa dùn torí pé àwọn pípù nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àbòsí tí wọ́n bẹ̀rẹ̀ rìkímọ̀ yìí ṣùgbọ́n wọn mọ̀ pé gbọ́lọ́ tó bá gbé yẹn bá gbọ́ Ọlọ́run gbọ́ ni èèyàn mọ̀ pé èèyàn mọ̀ pàdé Ọlọ́run jọ kan ṣùgbọ́n alhamdulilayi ọba Ọlọ́run ti lo jọ́ọ̀jì yẹn láti wò pé òun ò gbọ́dọ̀ mọ lọ́wọ́ sí àbòsí ó ló ń yọwọ́ yọsẹ̀ nínú àbòsí tí wọ́n ń gbé kalẹ̀ yìí ó ní kódà ẹni tí wọ́n mú náà tá a mọ̀ sí captain ó ní kí wọ́n ó release ẹ̀ kọ́ mọ bá tiẹ̀ lọ́la àlàáfíà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan míì wọ́n lọ tètè lọ bẹ̀rẹ̀ afresh ní primary one ẹ̀ tó ti ṣe ka university tẹ́lẹ̀ tó ti graduate sẹ́wọ́n wá ní kó sẹ́yìn lọ bẹ̀rẹ̀ primary one tọ́ alhamdulilayi tọ́ káwá dúpẹ́ fọlọ́n Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí wàláhì Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí o gbogbo àbòsí tí wọ́n ń ṣe nísìn Ọlọ́run ti ń rí báyìí wọ́n ti ń rí sẹ́yìn Nàìjíríà yìí a mọ̀ pé ìdájọ́ òdodo wà Nàìjíríà wa mọ̀ òfin sì wà Nàìjíríà yìí ẹni tó bá ń ṣàbòsí Nàìjíríà yìí tọ́wọ́ òfin bá tẹ̀ tóyìn bá lóun tán Ànábì sallallahu alaihi wasallam náà sọ ó lẹ́ẹ̀lẹ́ tàn mí jẹ́ kẹ́ rojọ́ tó dùn fún mi kí n wá gbẹ̀bí fáláre ṣùgbọ́n èèyàn ò lè ṣe níwájú Ọlọ́run o Ọlọ́run mọ bí ó ṣe tẹ́jọ́ yẹn dá o tẹ́yìn bá tán bàbá pé tẹ́yìn rojọ́ tó dùn fún wọn láti pé kí wọ́n gbé ẹ̀bí fún aláre kí wọ́n fìyà jẹ aláìṣẹ̀ Ọlọ́run ní ìdájọ́ òdodo lọ́wọ́ báyìí ní ìsìn àwọn náà ti wá ródòdó báyìí nígbà tí ọ̀rọ̀ dojú ẹ̀ tọ́ kí gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ̀ ń ṣe gbìyànjú kódà àwọn kan ti bẹ̀rẹ̀ gbìyànjú yìí láti how many days tí wọ́n ti bẹ̀rẹ̀ yìí láti October kẹ́ni last year mọ́ni láti last year October tá a ti bẹ̀rẹ̀ láti ń wá tọ́ pé àwọn fi sẹ́lẹ̀ kálukú ń fọ̀nà lẹ̀ Ọlọ́run ọba aláàánú ni gbogbo ẹni tó bá fi tiẹ̀ lẹ̀ tí ń ṣètò Ọlọ́run torí pé wọ́n ní tẹni ẹlẹ́ni náà ẹni tó fi tiẹ̀ lẹ̀ tí ń ṣètò Ọlọ́run náà bá a ṣe tiẹ̀ náà gbogbo ibi tẹ́nì kọ̀ọ̀kan wá ń fi ilẹ̀ náà Ọlọ́run dákun yóò bá wa dìde síbẹ̀ yóò bá wa dìde àánú sí kálukú wa yóò wá gbé wa ga jù báyìí lọ gbá lọ́wọ́ lọ ilé àtọ̀nà tá a fi ilẹ̀ náà kò ní bàjẹ́ àwọn tá à ń lọ bá a bá wọn láyọ̀ àtàlàáfíà ọ̀gá wa bàbá wa olórí wa Malam Yusuf Adépọ̀jù náà lágbára lọ́wọ́ Ọlọ́run bá túbọ̀ yóò bá gbé wọn ká gbogbo kòtò tọ́ta bá wù kí wọ́n máa gbẹ́lẹ̀ dé wọn gbogbo wọn fúnra wọn wọ́n máa jẹ̀ sí fúnra wọn wọ́n máa kó sí ni ṣe é ráwọn ọfíìsà J àbí kí wọ́n pè wọ́n comparator J náà tí ó ń gbé àpòsí dìde torí ìlara sẹ́rí mo fẹ́ sọ kíkan ẹ bí pé ìlara àti àbòsí wọn ni máa ń mú wọn gbé dìde ọ̀tẹ̀ tó bí gbogbo nǹkan yẹn náà nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ti dìde sí wọn Ọlọ́run ti gbá wọn lẹ́nu ẹ jẹ́ ká kà máa dúpẹ́ fọ́lọ́run lókù. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí lódodo ní Nàìjíríà ní nílé lóko ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o a dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrà ìrànlọ́wọ́ àti gbogbo nǹkan tẹ́ ń ṣe fún wa Ọlọ́run ọba aláàánú á bá wa ṣíjú àánú ẹ̀ wò ni á bá wa san yín lẹ́san dáadáa wala la haula wala quwata illa billah a sọ pé jazakumullahu khairan. àwa lọ́lọ́pẹ́ lẹ́nì nítorí nǹkan tí wọ́n ń gbé dìde sí wa nǹkan kékeré kọ́ but Ọlọ́run ọba aláàánú ló kó sí adájọ́ nínú láti sọ pé kéèsì yìí torí pé òun náà ti rí pé kéèsì yìí wọn ọlọ́pàá ò investigate ẹ̀ ọlọ́pàá dẹ̀ sí wá tún bí báyìí pẹ̀lú evidence tí wọ́n kó síwájú ẹ̀ ó wá rí pé lóòótọ́ àfikún ya yọwọ́ yọ ẹsẹ̀ òun ní kéèsì ó dẹ̀ sọ pé ókè o ẹ lọ release ẹni fún sáà
lóòótọ́ làwọn tí wọ́n náà dìde sí wọn bọ̀ tọ́jọ́ pé ẹ dákẹ́ nǹkan tẹ́ ń sọ yìí ẹ lẹ́nu ń bẹ̀ àwọn tó lẹ́nu bẹ̀ láti sọ̀rọ̀ àwọn tó fẹ́ràn ọlọ́wọ́ á dúpẹ́ pé ọlọ́wọ́ bá fẹ̀rẹ̀ sọ ọlọ́wọ́ á kó sádájọ́ lẹ́nu pé lẹ́yìn ó ti tó láti pé kóun fọwọ́ òun kúrò nínú ẹjọ́ yìí torí pé ó ti dúró lójú tó pọ̀ pẹ̀lú ọ̀nà tó adúpẹ́ fọlọ́run wọn. ìtàn expect kan ni wọ́n gbá so látara yẹn wọ́n kóra wọn wá tí wọ́n pọ̀ lọ́pọ̀ yanturu bọ́kùnrin ṣe wá lóbìnrin wọn ṣe wá pẹ̀lú ẹ̀ náà wọ́n tún kó àwọn tọ́ọ̀gì dání pẹ̀lú ẹ̀ náà alihamudulilayi wọ́n padà fẹsẹ̀ wọ́sẹ̀ lẹ́ni o tó fi lọlé aláwo ní dá wa láàmú alihamudulilayi dúpẹ́ fọlọ́run o. tàtí ni wàá ní àwádìí ẹni canonical gospel. canonical gospel. canonical gospel. kéèsì ayé ni o kò lè yé yín kò lè yé yín. ọ̀rọ̀ tí ò yé bí àìjì kò yé láyà kò yé adájọ́ àlámọ́. wọ́n fẹ́ fèsì pọ̀ tiẹ̀ èṣù wá fọ́ hámàmọ̀ wọlé ìlú kéèsì ayé ni o. àwọn ayé adúpẹ́ bọ́lọ́wọ́ ọba. Assalamu alaikum wa rahmatullahi gbogbo mùsùlùmí rẹ̀ yóò bá akadip àìbéyàn jà rárá àti rárá bróda wa yẹn gẹ́gẹ́ náà òun là ń tẹ̀lé tẹ́lẹ̀ náà comparative day comparative là ń tẹ̀lé tẹ́lẹ̀ èwo àbájá rárá àti rárá ẹ̀dùn ló ń bá wa jà òun ló ń bá wa jà nítorí wípé ìlara ló ń ṣe àbájá rárá àti rárá nǹkan tó ń fà yìí eléyìí wọn ní malam kí ni malam fi ṣe yín ṣé malam nìkan ló yẹ kó ṣe cooperative ní gbogbo àgbáyé ni nítorí pé wọ́n jáde wá fọlọ blessing wọn tí wàá ní pọlẹmù ní àbòsí ò dá àwọn ìkànnì ní support ẹ náà kò dá náà kí ni pọlẹmù gbogbo ẹ̀yin èèyàn a ní dárúkọ àwọn ìjọ kan ló wà lẹ́yìn brother wa o èèbó tó bẹ́ẹ̀ o àwọn ìjọ kan ló wà bẹ́ẹ̀ o àwọn ìjọ kan òun ló wà lẹ́yìn brother wa ò tó bẹ́ẹ̀ láti wá àtàkàdá akadip kò tó bẹ́ẹ̀ àdìbẹ́tìbì àti akadip malam ṣe cooperative ọjọ́ òde bá christian jàrí kò bá christian jàrí láyé ẹ̀ wọ́n ṣe ń bu tó kò tẹ̀ búyàn rí wọ́n tẹ̀ rẹ́yìn sẹ́yìn kí wọ́n ní pọ́lẹ̀ kí wọ́n gbógun ti fún eléyìí gbógun àwọn christian náà gbógun ẹ̀ náà gbógun ẹ̀ náà ẹ̀dẹ̀ pé ẹni mùsùlùmí ẹ̀ ṣe mùsùlùmí o assalamu alaikum amúdàbà. lẹ́yìn ẹ bá wà kí lẹ́yìn ẹ bá wà káwọn màmá ẹ bá wà káwọn màmá ẹ bá wà káwọn ọ̀rẹ́ wa sì bínú fò lọ ni o pẹ̀lú eré. wọn lè dúró. àwọn yòókù wa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹsẹ̀ wọn wá ń kọ́lẹ̀ láàrin àwọn tí wọ́n wá lógúnlọ́gbọ̀n wọ́n ti lọ ọlọ́run mọ̀ wọn ló lè jẹ́ wọn lọ́jọ́ èní lórí pé wọ́n wá lógún wọ́n wá lọ́gbọ̀n ṣùgbọ́n ìwọ̀n àbáwá àdú mẹ́ta lọ àwa láti kàtóríkà láwa bí. àwa ilé yìí o àti ìrọ̀kọ́ owó mọ́tò wa dà. a tún bẹ̀rẹ̀ owó mọ́tò kò dá. owó mọ́tò wa kò dáadáa. ẹni sùúrù ẹni sùúrù. ọ̀pẹ yẹn wá àbí òye wá. ọ̀pẹ yẹn wá àbí òwà dúpẹ́. wọ́n gbé ọ̀pá wá ó gbé òkú pè wá àwọn ìní wọn mọ́lẹ̀ ní kódà wọ́n wá àbí òye wá. àtọ̀ ká dúpẹ́ bí òsàn lọ́hùn ọba tàbí yẹ ká dúpẹ́ fún bí òsàn lọ́hùn ọba. ìbá láwù Yusufu àtàkàdìbù rẹ̀ fà á. tàbí yẹ ká dúpẹ́ fún bí òsàn lọ́hùn ọba. nítorí àtàkàdìbù àti àlàdé Yusufu tàbí yẹ ká dúpẹ́ wá. èmi ò dúpẹ́ fọ̀ lọ́hùn ọba ńlá. èmi dúpẹ́ fọ̀ lọ́hùn ọba ńlá. lórí kéèsì Ọlọ́run dákun má tanná àdánwò sáàtì àdákun má tàn tìbànújẹ́ sílé Adépọ̀jù Adé Yusufu ìwà alàlà alágbára alhamdulilayi rabbil alamin. Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Mo sọ nínú fídíò kan tí mo ṣe short fídíò kan tí mo ṣe ní ìjẹta mo ní ọ̀rọ̀ Malam Yusuf Adépọ̀jù ó dàbí ẹni tó gbé mọ́tò lọ sí Tomiland Bridge ni ó ò lè gbé fẹ́ẹ̀sì láyé ó máa bá mọ́tò níwájú ẹni kó jẹ́ 2 o'clock òru lóde Tomiland Bridge wàá bá mọ́tò kan wájú ni ó lè gbé fẹ́ẹ̀sì tó jẹ́ bó jẹ́ 3 o'clock òru bó jẹ́ 4 o'clock òru wàá bá mọ́tò wájú ni bẹ́ẹ̀ lọ̀rọ̀
Yusuf Adépọ̀jù ọlọ́run dẹ̀ ló ṣe bẹ́ẹ̀ nítorí pé òun ò ní wá trọ́bù yín kò dẹ̀ ní wá wàhálà yín ọlọ́run ọba aláàánú á bá máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn àwa náà tá à ń tẹ̀lé wọn ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ àti gbogbo mùsùlùmí àgbáyé ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Salamu alaikum wa rahmatullahi.